ọjọ́ kẹrìnlá lòní jẹ́ nínú oṣù kẹsàn-án ọdún 2023 tí í ṣe ọjọ́bọ̀. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fúnmi Adeleke ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé ni tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Wole Soyinka ló ti ju àdó ọ̀rọ̀ sílẹ̀ lánàá o fún àwọn ẹgbẹ́ òṣèlú Labour Party àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé lótìtọ́ àti lódodo làwọn àgbà ẹgbẹ́ onínẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti rí òkodoro ọ̀rọ̀ wípé ọmọ òye wọn èyí tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò jáwé olúborí nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ní ìrètí wípé Peter Obi láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party ngan ni ó jáwé olúborí, ṣùgbọ́n tó jẹ́ wípé ó jákulẹ̀ sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀jọ̀gbọ́n Wole Soyinka èyí tó sọ ọ̀rọ̀ ọ̀hún pé láti ìgbà náà ni àwọn àgbà ẹgbẹ́ láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa irọ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá ju àwọn ọ̀dọ́ ọlẹ̀ yìí tí wọ́n ti ń pa irọ́ fún wọn ò wípé ní báyìí ó yẹ kí wọ́n bọ́ síta gbangba wáyà láti wá sọ òtítọ́ wípé Peter Obi ti ṣe ọmọ yìí láti inú ẹgbẹ́ òṣèlú Labour Party kò jáwé olúborí, bẹ́ẹ̀ sì rèé kò súnmọ́ ìbò ọ̀hún láti di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Soyinka èyí tó sọ ọ̀rọ̀ náà níbi ètò kan eléyìí tí wọ́n ṣe àkójọpọ̀ rẹ̀ èyí tó wáyé ní orílẹ̀-èdè South Africa nínú ọ̀sẹ̀ tá a wà yìí ló ti ju àdó ọ̀rọ̀ ọ̀hún sílẹ̀ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. Gbajúgbajà òǹkọrin tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Adékúnlé Almaroof kò sọ́kọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Adékúnlé Gold ló ti sọ̀rọ̀ jáde. Ó ní nítorí ká má bàa jìyà láṣẹ yá má jìyà lọ́fà. Ó ní bẹ́ẹ̀ sì rèé bí ènìyàn bá tí tó bàbá ọmọ ṣe o, ó ní kò yẹ kó pa alákàrà bá àbá tí tó bàbá ọmọ ṣe, gẹ́gẹ́ bí Adékúnlé Gold ti sọ̀rọ̀ mú jáde o. Ó ní nítorí ọmọ òun obìnrin Adéjàre èyí tí ìyàwó rẹ̀ Simi kò sọ́kọ̀ èyí tó bí fún òun àti ẹbí òun lápapọ̀ lòun ṣe torí rẹ̀ ń ṣiṣẹ́ tóun sì ń jìyà lọ́wọ́ báyìí nítorí kí wọ́n lè rí nǹkan tó dáa kí wọ́n lè jẹ ni o. Adékúnlé Gold tó ní ìyà tó jẹ òun ní kékeré òun ò fẹ́ kó jẹ àwọn ọmọ òun o, bákan náà òun ò sì fẹ́ kí ìyà kó jẹ bí òun. Ó ní ìdí pàtàkì tóun ṣe tẹpámọ́ṣẹ́ rèé tóun ṣe múṣẹ́ òòjọ́ òun lọ́kùnkúndùn. Bẹ́ẹ̀ bá gbàgbé Adékúnlé Gold ló jẹ́ pé òun náà ti bẹ̀rẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ọdún díẹ̀ sẹ́yìn tí Ọlọ́run ọba tó sì ràn lọ́wọ́ kó tó di wípé ó padà fi Símisọ́lá kò sọ́kọ̀ ó fi ṣe ìyàwó níbi tí Ọlọ́run ti fi ọmọbìnrin Adéjàre tó fi ti ta wọ́n lọ́rẹ o. Ní báyìí Ọlọ́run ò fẹ́ kí ìyà tó jẹ òun ní kékeré kó jẹ ẹbí òun àbí ọmọ òun rárá. Ìdí pàtàkì pé tó ṣe tẹpámọ́ṣẹ́ ó wá rọ gbogbo àwọn òbí àti alágbàtọ́ láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ. Ó ní lótìtọ́ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí, ó ní kò fẹ́ẹ̀ sí ẹnikẹ́ni tó lè sọ wípé ó yé òun. Ó ní ṣùgbọ́n bó ti wù kórè, ó ní á máa tẹra mọ́ṣẹ́ náà ni o, á sì máa gbàdúrà sí Ọlọ́run kó fi àlùbáríkà síṣẹ́ kó wa lójúnà láti lè pèsè ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn mẹ̀lẹ́bí àti ìdílé tó fi mọ́ àwọn alábàárè wa o. Lákòótán ó wá ní ìwọ̀nba iṣẹ́ tóun bá ṣe òun gbà á ládùúrà kí Ọlọ́run kó fi ìbùkún tó pọ̀ sí fún òun. Bẹ́ẹ̀mi náà ti gbà á ládùúrà kí Ọlọ́run kó fi ọwọ́ àánú rẹ̀ kó fi gbẹ̀mí náà ga, gẹ́gẹ́ bí Adékúnlé Gold tóun náà ti sọ. Pẹ̀lú bó ṣe ń kù ọjọ́ péréte báyìí kí àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì kankan ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n padà wọlé fún sáà ìkẹ́kọ̀ọ́ tuntun ti ọdún 2023-2024. Ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga àti òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì ní orílẹ̀-èdè yìí tó fi mú àwọn òbí tó ti alágbàtọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn báyìí o lórí
bí wọ́n ṣe fi kún owó ilé ìwé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún, èyí tó fà á kí ohun gbogbo kó gara kó sì nira díẹ̀ fún àwọn òbí tí ó sanwó náà pẹ̀lú ipò tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lọ́wọ́ báyìí o. Àwọn ẹgbẹ́ ASUU àti àwọn òbí tó fi máa lágbàtọ́ ọ̀hún, èyí tí wọ́n fi ẹ̀hónú wọn hàn lórí wọ́n ṣe fi kún àwọn owó ilé ìwé èyí tí wọ́n yóò san lórí àwọn akẹ́kọ̀ọ́ tuntun àti àwọn akẹ́kọ̀ọ́ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe fi owó kún fún wọn o, èyí tó máa fà á kí gbogbo nǹkan kó dàbí ẹni wípé kò lè rí bí wọ́n ṣe ń lò ó fún sáà ìkẹ́kọ̀ọ́ tuntun báyìí. Ẹni tó jẹ́ ààrẹ fún àjọ ASUU ní orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke o, èyí tóun náà korò ojú sí ìgbésẹ̀ níbi tó ti ń sọ di mímọ̀ wípé gbogbo wa la mọ̀ bí nǹkan ti rí ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Olóde ìyàlẹ́nu pẹ̀lú bí àwọn olùdarí ilé ẹ̀kọ́ gíga fáfitì kankan ní orílẹ̀-èdè yìí bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fi owó kún owó ilé ìwé. Oníkẹ́sì máa wò ó, àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì yìí wọn kì í ṣe ọjà, bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe ilé ìfowópamọ́ o. Tá a bá sọ wípé bóyá wọ́n rí èrè kan eléyìí tí àwọn náà rí táwọn náà fi máa san owó fún àwọn tó jẹ́ ọmọ àwọn tó ń bẹ nílé ẹ̀kọ́ mìíràn. Bẹ́ẹ̀ náà ni àwọn òbí àti alágbàtọ́, pàápàá jù àwọn tí wọ́n ní ọmọ o nílé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ èyí tó wà nílé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tí wọ́n ti ní pẹ̀lú bí gbogbo nǹkan tí wọ́n yìí ó jẹ́ ìyàlẹ́nu o wípé àwọn olùdarí àti olùṣàkóso ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ń bẹ nílé Ifẹ̀ ọ̀hún, wọ́n lè fi owó kún owó tí àwọn akẹ́kọ̀ọ́ tuntun àti àwọn tí wọ́n ti ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ náà wípé wọ́n lè fi owó kún fún wọn o. Wọ́n wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí àwọn owó ọ̀hún èyí tí wọ́n tún jẹ́ kó lọ sí òkè sí i. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke lánàá ti ṣe ọjọ́rú ló ti pàṣẹ o fún iléeṣẹ́ ọlọ́pàá àti gbogbo àwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò pátápátá o ní ìpínlẹ̀ Ọ̀ṣun lójúnà láti tètè dẹ́kun wàhálà àwọn làásìgbò èyí tó ń wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn níbi tí ènìyàn 5 tó ti jẹ́ lọ́wọ́ bá nípè nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde o látẹnu gómìnà lánàá, ó ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun wọ̀ o, àti wípé àṣẹ lọ́ba pa ọba kì í dàbà. Olóhùn pa láṣẹ o fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá ní ìpínlẹ̀ náà láti tètè fi wọ̀rọ̀kọ̀ ṣàdá lórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ti ń ba nǹkan jẹ́ o. Ìjà kan eléyìí tán ló wáyé láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì nílé ìṣà níbi tí ènìyàn 5 tó ti jẹ́ lọ́wọ́ bá nípè. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹyẹ àti ayé níbi tí wọ́n ti ní láti bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn báyìí ni wọ́n ti ń fara wọn ká àmì èyí tí èèyàn 5 tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ o. Èyí tó fà á kí gómìnà ìpínlẹ̀ náà Adeleke wá pa àṣẹ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá wọ́n gbọ́dọ̀ fi gbogbo àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún jáde kúrò nínú ihò tí wọ́n sá pamọ́ sí o, kí wọ́n sì kó wọn wá síwájú òfin kí wọ́n ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ o. Ó ní òun ò lè lájú òun sílẹ̀ kí ìpínlẹ̀ Ọ̀ṣun kí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kí wọ́n bá jẹ́ mọ́ òun lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹni tó jẹ́ agbẹnusọ lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ìpínlẹ̀ náà èyí tó gbé jáde lánàá lórúkọ Adémọ́lá Adeleke. Nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasufe ọmọ léjeléje ni Divine Ikúbọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Rema ló ti sọ̀rọ̀ jáde o wípé òun sì ń wò ó síwájú sí i, bẹ́ẹ̀ sì ni lòun fẹ́ ṣiṣẹ́ tán o láti lè rí dájú pé òun kọrin papọ̀ pẹ̀lú àwọn olórin tí í ṣe ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí Rema ti sọ̀rọ̀ òun jáde lẹ́yìn àṣeyọrí iṣẹ́ kan èyí tó ṣe pẹ̀lú olórin ọmọ ilẹ̀ òkèèrè kan tí wọ́n pè ní Selena Gomez, eléyìí tí wọ́n pe àkọlé orin ọ̀hún ní Calm Down. Ó sọ̀rọ̀ òun jáde lọ́jọ́ ìṣẹ́gun tá a wọ̀ yìí wípé òun sì ní àfojúsùn láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Nicki Minaj, Megan Thee Stallion àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ àwọn obìnrin tí ṣe ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí Rema ṣe fi ọ̀rọ̀ òun léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ kan wá lẹ́nu wò, ó ní bí ènìyàn ò bá ti kẹ́rù tí ò sì káàárẹ̀ ọkàn, ó ní gbogbo bóyá yóò ṣe àṣeyọrí àti wípé ohun tí ènìyàn bá ń pè mọ́ra rẹ̀ ní dáadáa o òun ni yóò jẹ́ fún onítọ̀hún. Ó lóun fi dá àwọn olólùfẹ́ òun lójú àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé síwájú sí ni wọ́n máa gbádùn òun pẹ̀lú àwọn orin tó dáa eléyìí tí ó máa jáde láti ọ̀dọ̀ òun. tó
ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀jọ́ tọ́ọ̀sì títí dojú ọ̀la tẹ́tùmá láǹfààní sọ́tún ròyìn míì gbogbo aládùúrà wípé ilé ò ní lé wa ọ̀rọ̀ nínà wá ayọ̀ ní tiwa o Fúnmi Adélúgà lẹ́nu tó múlòyàn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.